Ire lóde tòní o, Omo Bashorun ire àfèrè lọ́jọ́ gbogbo. Orí ẹni là pé, orí ẹni là pèsè ọmọ oniyere. Bàbá mi o, Síkírù láàjò tí Omo Bashorun àgbà oyè. Àtàndá ni mò ń kí o. Ṣé ni ẹ máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè lọ́jọ́ ayé gbogbo. Ọmọ adìyẹ mú nírẹ̀tọ́ ọjọ́ lábẹ́ ìjẹ́. Ọ̀run dẹ̀dẹ̀ kó délẹ̀ fún màmá rẹ̀ tí ò sílẹ̀ ayé mọ́. Àtàndá ṣe ni ẹ máa jó, ẹ máa yọ̀, ẹ máa rìn yẹn fàdá o. Àtàndá máa gbóhùn ẹnu mi. Ọ̀rìn sábà bí àti kádàrá jọ ń ṣiṣẹ́ fúnra wọn ni. Mélòó mélòó lóòjò tó ti rọ̀ tílẹ̀ ti fà mú. Bàbá gan bí ifá bàbá máa bí ọ̀pẹ̀lẹ̀. Ohun tó ṣe ni ò ní sáyé ṣe ni nítorí síbi tirẹ̀ la fi dálé ayé o. Ikú tí ò pani tó bá sí fìlà lórí ẹni ó tọ́pẹ́ o. Apesin oniyere mẹ́yọ̀ forí ayé ọmọ wọn lóde Òṣogbo bá yín dúpẹ́ lọ́wọ́ àdáni má gbàgbé ẹni. Ẹ̀dá tó wà láyé lálàáfíà ara nígbà ẹ̀pẹ́ o. Ọ̀rọ̀ tó sàkàlà àgọ́ tó fi dẹ́pẹ́ ẹ̀rín ní rí. Tó bá ṣe kúnnú kò ní dìde lórí ẹ̀yìn. Ọ̀rọ̀ yìí ṣe déédéé ọpẹ́ o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ màmá wa Bashiratu àbí Bọ́lá Bashorun. Ara eré tọmọ yìí ọkọ ni. Ẹ̀kọ́ àdúró ti bàbá wa o. Mr. Kúnlé Ọdẹdìran bàbá mi náà fi wo ìlú dé ní UK. Ẹ ò ní tọwọ́ àbámọ̀ bọnú aṣọ láṣẹ Elédùmarè ọba ẹ ṣé àdúpẹ́ o. Mrs. Bọ́lá Onípẹ̀dé Mr. Olúṣọlá Abdullah àti ti sìn Bọ́lá ẹ̀kọ́ àdúró ti bàbá wa. Ẹ ò ní kú fọ́tayọ̀ láṣẹ Elédùmarè ọba Omo Bashorun o. Àtàndá ọmọ wọn lóde Òṣogbo ọmọ ẹlẹ́yà aró níbẹ̀ lọ́ṣogbo lọ́ṣogbo fi wù nílọ. Ọ̀ṣun níbẹ̀ lọ́ṣogbo lọ́ṣogbo fi wù nílọ. Ọmọ àrẹ́pẹ̀tà wọn gbà báyìí bá pàtàkì ẹ̀ má ṣe gbà á lọ́wọ́ mi. Ọmọlé orí ayé o, ọmọ bókun bọ̀ lọ́ọ́ máa jí bí ìṣe. Ọmọ èjìdínlógún o, ọmọ òsọ́lọ́rọ̀ bí màjèsí. Bára ni wọ́n ti yọ ọmọ nílé àbísọ̀gùn. Àtàndá o, ogun tètè jẹ́ ń bá ọdẹ rẹ̀ bá kí n borí sí re. Adé ò tẹ́ oníṣẹ́ tí ẹ oníṣẹ́ tẹ́. Àdáwọ́lé yẹn máa yọrí sí rere. Ẹ̀pà bókàn ṣe bẹ́ẹ̀ ni kò ní já. Ojú tó ń pọ́n sí àpọ́n láàánú. Síkírù láyé o. Báàmì ẹlọ́bọ̀ kan balẹ̀ dídùn lọ́sàn-án so. Ẹ ti dolúbó orí àgbórí gbogbo ọ̀tá ilé. Ọ̀tá òde láṣẹ Elédùmarè ọba. Ẹ ti gòkè òde káfáró tó já. Inú yàgbèrí láṣẹ Elédùmarè ọba. Bọ́tà torí yín jáwé èrè àsùnko. Bọ́tà torí yín wẹ́gò kò ní jẹ́.